ẹ̀yin èèyàn mi ṣé ẹ rántí fídíò yìí ẹ ní bó mo tún padà sí mo rántí ngbà náà lónìí fídíò tí ìyàwó bọ̀dá Muyideen wá ṣe ni tó fi ń clarify pásítọ̀ Àgbàlá Gabriel pé ọkọ mi ni ò ní tẹ́lọ́rùn ọkọ mi ni ò ṣe kínní tẹ́tẹ́ bá gbúrò wọn ìwọ nìkan ni ó kù tó o bá jẹ́ kí àwọn tán wà ní social media yìí àwọn content creator àwọn bloggers kan tí ọ ní tìkùtì ìwọ nìkan ni ó kù látọjọ́ tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ní ìsìn ǹjẹ́ ẹ ti rí ìyàwó pásítọ̀ Àgbàlá Gabriel kan sẹ́ẹ̀tì kámẹ́rà báyìí kán wá mọ dìfẹ́ǹdì ọkọ wọn bí ẹ tí ì rí yan lèmi náà rò débẹ̀ ọlọ́run mọbi tá à ń tí ń wà ní ìsìn sàn ti mọ ọrọ́kọ mi sàn ti wọ́kọ̀ mi fún wọn àǹtí náà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn bá a ṣe ń gbà lẹ́jẹ́ lí o wọn náà ti kú òun ṣọ́ọ̀ṣì wọn ò lọ ọbẹ̀ mọ́ I'm very sure wípé inú pé kán mọ dúpẹ́ wípé mo dúpẹ́ pé mo jáde mo sọ̀rọ̀ àbí mo regret pé mo jáde sọ̀rọ̀ wọn mú kanu méjèèjì bó bá yẹn sọ ń gbà náà lọ́hùn wípé ọ ṣe fọkọ rẹ lẹ̀ ọkọ rẹ ló ń lọ ọníbí ni ìwọ dúró sí bẹ́ẹ̀ làwọn abẹnugan ìgbà náà lọ́hùn tó ti padà lọ́dọ̀ favourite wọn náà múra kankan bó sì yẹ kó dúró nù tó bá jẹ́wọ́ lọ fẹ́ rú ẹ tó bá jẹ́wọ́ lọ ṣe kinní kan tó bá jẹ́wọ́ lọ ṣe kinní kan yín tó ṣe ń ló dáa yín tó ṣe ń ló dáa ṣe gbúrò àǹtí mọ́ ní ìsìn ṣé wọ́n mọ ibi tán wà mọ́ ní ìsìn tó o bá jẹ́ káwọn èèyàn ó tí ọlọ́run láì ọlọ́run má jẹ́ ká bá mọ̀ kó padà gbẹ̀yìn ọ̀rọ̀ ń tàn ni kọ́lọ́run kó ṣàánú alájíkẹ́rì iná o ẹ bá ń láìkẹ́ kọ́mẹ́ǹtì ṣí ẹ o ṣùgbọ́n ẹ̀kọ́ ni kó jẹ́ fún gbogbo àwa obìnrin ọkọ rẹ lọkọ rẹ ó mọ jẹ́ má jẹ́ kéèyàn ó tí ọtí kú tì ọkọ rẹ lọkọ rẹ ó mọ jẹ́ má jẹ́ ba tiẹ̀ jẹ́ alájíkẹ́rì iná bá ń láìkẹ́ kọ́mẹ́ǹtì ṣí ẹ subscribe dàbọ̀.